Aláròyé máa wí o. Ó mà ṣe o, akẹ́kọ̀ọ́ fásitì Ìlọrin kan kú, mẹ́wàá míì farapa níbi ìjàmbá mọ́tò. Akẹ́kọ̀ọ́ fásitì Ìlọrin kan ló ti pàdé ikú òjijì tí mẹ́wàá míì sì tún farapa níbi ìjàmbá ọkọ̀ kórópè kan èyí tó wáyé lópòpónà inú ọgbà fásitì iléèwé ọ̀hún tó wà nílùú Ìlọrin tí í ṣe olú ìlú ìpínlẹ̀ Kwara lọ́sàn-án ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 28 oṣù keje ọdún 2024 yìí. Aláròyé gbọ́ pé ọkọ̀ kórópè ọ̀hún ló máa ń kó èrò láti inú ọgbà iléèwé náà lọ sí ìgboro kó tó di pé mọ́tò ọ̀hún tó kó àwọn akẹ́kọ̀ọ́ gbókìtì lójijì látàrí táyà rẹ̀ tó fọ́ lórí eré. Èèyàn 11 ló wà nínú ọkọ̀. Wọ́n ní ọ̀kan ló kú lójú ẹsẹ̀ nígbà táwọn yòókù ń gba ìtọ́jú nílé ìwòsàn. Ọ̀kan lára àwọn tọ́rọ̀ náà ṣojú rẹ̀ sọ pé ọ̀kan nínú àwọn akẹ́kọ̀ọ́ náà ló pàdánù apá rẹ̀ kan nígbà tí òkú obìnrin kan wà nílẹ̀. Nínú àtẹ̀jáde kan tí àwọn aláṣẹ fásitì Ìlọrin fi síta èyí tó tẹ Aláròyé lọ́wọ́ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọ̀sẹ̀ yìí ni adarí ẹ̀ka tó ń gbé ìròyìn jáde níléèwé náà ọ̀gbẹ́ni Kúnlé Akọgun ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní pẹ̀lú ìbànújẹ́ àti ẹ̀dùn ọkàn ni àwọn fi kéde ìjàmbá mọ́tò kan tó wáyé nínú ọgbà iléèwé àwọn lọ́sàn-án ọjọ́bọ̀ yìí. Ó tẹ̀síwájú pé lẹ́sẹ̀kẹsẹ̀ tí ìjàmbá náà wáyé ni àwọn aláṣẹ kó gbogbo àwọn tó fara gbọgbẹ́ níbi ìjàmbá náà lọ sí kílíníìkì ìyẹn ilé ìwòsàn iléèwé ọ̀hún fún ìtọ́jú tó péye. Ó ní ọ̀kan nínú wọn tí ìfarapa rẹ̀ lágbára gidigidi ni wọ́n sáré gbé lọ sílé ìwòsàn ẹ̀kọ́ṣẹ́ ìṣègùn òyìnbó ti fásitì tìlú Ìlọrin UITH nílọrin ìyẹn University of Ilorin Teaching Hospital ti iléèwé náà fún ìtọ́jú lẹ́yìn tó ti jí sáyé. Akọgun ní àwọn 4 ló farapa díẹ̀, wọ́n ti tọ́jú wọn, ara wọn sì ti yá, wọ́n ti lọ sílé. Ibrahim Alágúnmu ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé Online TV. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.